TV àtúngbé tuntun dé. Èrò aráyé lónìí. Bọ́ọ̀rùn báyọ̀ lókè àgàbà ní àtúngbé o. Èrò aráyé lónìí. Àwọn ìròyìn lóríṣiríṣi láti inú ìwé ìròyìn. Èrò aráyé lónìí. Làwọn ará ìlú ń sọ èrò sí lóríṣiríṣi. Èrò aráyé lónìí. Àwọn ìròyìn lóríṣiríṣi káàkiri àgbáyé. Èrò aráyé lónìí. Ó tún ti yá o, kájọ gbádùn ètò yẹn ó yá. Èrò aráyé lónìí. 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 Mo kí onílé, mo kí àlejò, mo kí ọwá rọ̀gbọ́n àga ìmọ̀ta èdè. Ẹjá tún máa kíra wa o káàbọ̀ sórí ètò Koko Inu Iwe Irohin tẹ́ máa ń láǹfààní àti gbádùn níkànnì alára àgbàyídà yìí, ìkànnì tí a pè ní jígí alára, níbi tá a ti ń dára tó jẹ́ pé àrà tá a bá gbé síta òun náà ni gbogbo àwọn èèyàn wọn ń dùn mọ́ra wọn lọ́wọ́. Àwa gangan là ń ṣẹ̀dá àrà lọ́dọ̀ tiwa o ní ìkànnì jígí alára. Mo tún kí wa o káàbọ̀ níbi tí ẹ bá ti ń láǹfààní àti máa wò wá gbọ́ wa káàkiri àgbáyé, wípé ẹ tún káàbọ̀ sórí ètò tí ẹ yàn láàyò tẹ́ fẹ́ràn láti máa gbọ́, ètò Koko Inu Iwe Irohin, torí pé bó ṣe ń ṣẹlẹ̀ gangan, bó ṣe ń jáde nínú ìwé ìròyìn gangan làwa náà fún yín jẹ, tẹ́yìn náà sì ń ṣe kíni, tẹ́yìn náà kò jẹ rush àbí wọn kò jẹ rush àbí bó tiẹ̀ jẹ́ pé ẹran ọdún síkìn tó promise mi láà ó rò pé ń gbàgbé àmì mo tún fún ọ lónìí ká tún parí ìròyìn lẹ́yìn kí n túmọ̀ lè síkìn jẹ ó di tí wọ́n ṣe ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó tún jẹ́ kó ṣe ṣe o kí Ọlọ́run kó ṣàánú wa. A tún ti dé sórí ìròyìn ọ̀hún náà ni o, bí àwọn kan ṣe ń dunnú náà ni àwọn kan tún ń wá pé Ọlọ́run ó ṣe wá já wa nírú àsìkò yìí. Òun náà ni ti gómìnà ìpínlẹ̀ Ondo, ti bàbá tí wọ́n sọ àwálẹ̀, bí àwọn ṣe wá sọ àwálẹ̀ yìí ó tún wá jẹ́ bí ìdùnnú àti oríire fún ẹni tí ó tún bọ́ sí orípò gẹ́gẹ́ bí gómìnà. Kí Ọlọ́run Èdùmàrè kó má fi àwa dára tí ó dáa náà ní o. Gbogbo ẹ̀ náà lára àwọn òròyìn tá a fẹ́ kà lé ní ẹni tí ń ṣe olùdíje fún ipò gómìnà fún ipò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú Labour Party, Peter Obi, ó kúkú sọ̀rọ̀ kan. Ó ní ikú tó mú gómìnà ìpínlẹ̀ Ondo ọ̀hún lọ, àti ẹni tí ń ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ẹlẹ́ẹ̀kẹjọ Galina Abba, ó ní ó kọ́ àwọn olóṣèlú ní nǹkan. Ṣé ká tiẹ̀ sọ pé àwọn olóṣèlú ìjọ máa ń kọ́gbọ́n lára kú? Torí pé Obi sọ nínú lára ìròyìn táàkà, ó ní ó fi yí àwọn pé asán bá ń sá nílé ayé pé a mú nǹkan kan wáyé pé a sì ní mú nǹkan kan lọ. Ṣé àwọn olóṣèlú ṣé wọ́n ń kọ́gbọ́n pé gbogbo àádà yìí ọjọ́ kan gbogbo pípé rẹ̀ ó pin ṣá? Ṣé wọ́n rò pé àwọn olóṣèlú kọ́gbọ́n bẹ́ẹ̀? Gbogbo wọn náà kọ́ ló lè kọ́, ẹni tó lè kọ́ á kọ́, àwọn tí wọ́n sì kọ́ náà. Kìtì ẹ̀ wá ń ṣe olóṣèlú nìkan, gbogbo wa yẹ ká máa mọ̀ pé kò sí ní tá a mú wáyé, ọjọ́ kan láwáyé tá a jẹ́ pé ọjọ́ kan láwáyé ká sì gbà pé ọjọ́ kan náà la fi ayé sílẹ̀. Ẹ já máa fi èyí kí wa o káàbọ̀ sórí ètò wa, ètò yín tí ẹ tún fẹ́ gbọ́ lónìí, ètò Koko Inu Iwe Irohin. Olúwaṣẹ́ olóko tí èmi jẹ́ o, Adeoye lóko bàbá tó bí èmi lọ́mọ. Mo ti kí wa káàbọ̀. Adúpẹ́ lọ́wọ́ àwọn tí tó jẹ́ pé orúkọ náà máa ń ràn yàn létí pé yàn ò dákọ́ kájà ti ṣe kan ní o. Ìwé ìròyìn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ wà lọ́dọ̀ tèmi bí o, ìwé ìròyìn Nigerian Tribune àti ìwé ìròyìn The Punch. Lójú ewé àwọn ìwé ìròyìn yìí a máa tún kà sí yín létí ní kọ̀ọ̀kan ìkejì, ẹ máa bá a kà lọ. Funmilayo Adesewo òun ni orúkọ ti tèmi. Ìwé ìròyìn Daily Trust àti Vanguard òun lèmi mú wá sóde fún tòní. Nínú ìwé ìròyìn Nigerian Tribune tí ó tún jáde fún tòní, ẹni ọjọ́ 28 oṣù kejìlá ọdún 2023, ní ojú ewé ìwé ìròyìn Nigerian Tribune in tó wà ń bẹ̀ òun náà ní gbogbo àwọn ìwé ìròyìn tí a lè sọ pé jáde lónìí tí wọ́n fi tún kó àǹkó bí aṣọ ẹgbẹ́jọdá òun náà ní ti bí wọ́n ṣe ń dárò ẹni rere tó lọ lánàá òde yìí. Bóyá kí n kú sọ pé àwọn ẹni rere tán lọ torí pé Ọlọ́run ó dìídì dára tó wù lánàá ni o, torí pé àwọn ìkàn gbogbo olóṣèlú méjì ọ̀tọ̀ọ̀tọ̀
ni wọ́n sílẹ̀ bora lórílẹ̀‐èdè yìí lánàá. Níbẹ̀ náà láti rí àwòrán gómìnà òun náà lẹ́yìn náà ń wòye o, àwòrán gómìnà Akérédolú níbi tí wọ́n ti ń sàlúùtù tí wọ́n ń ṣe báyìí òun náà lẹ́ ń wòye tí wọ́n ti ń sàlúùtù níbi tí wọ́n ti wọṣọ àwọn Àmọ̀tẹ́kùn Rótìmí Akérédolú ọkùnrin takuntakun. Wọ́n kọ ọjọ́ tí wọ́n bí wọn sí, wọ́n ní ọjọ́ 21 oṣù keje ọdún 1956. Wọ́n sì sọ àwálẹ̀ ní ọjọ́ 27 oṣù kejìlá ọdún 2023. Oríṣiríṣi nǹkan náà lọ́kọ̀ wọ́n ní bí wọ́n ṣe kú látàrí àìsàn kan tí wọ́n pè ní prostate cancer. Wọ́n kọ síbẹ̀ o, wọ́n sì sọ pé gbogbo àwọn èyí tí wọ́n mọ̀ pé Awíkonko lójú ọlọ́rọ̀ pé ẹni tó ní ìgboyà lọ́pọ̀lọpọ̀ bí ó ṣe irú èèyàn tó jẹ́ o lórí ìgboyà tó máa ń ní lórí àwọn tó bá ti ní ṣe pẹ̀lú ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re náà sọ bẹ́ẹ̀ wípé àwọn ṣàfẹ́rí ẹ̀ fún èèyàn oríṣiríṣi náà ní ọkọ̀ àtàbádẹ́nu ìròyìn láǹfààní àti gbọ́. Inú ìwé ìròyìn Vanguard òun lèmi ti fẹ́ bẹ̀rẹ̀ fún tòní. Ìròyìn àkọ́kọ́ bẹ́ẹ̀ ló sọ wípé ikú gbẹ̀mí ènìyàn 95 tí ẹgbẹ̀lẹ́gbẹ̀ ilé sì jóná ní ìpínlẹ̀ Plateau. Kọ́lọ́hún mọ̀ gbà wọ́n nípínlẹ̀ Plateau yìí. Àmì ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìpínlẹ̀ Plateau náà ni èmi náà tún gbọ́ báyìí o, torí pé ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ti bu ẹnu àtẹ́ lu ààrẹ orílẹ̀-èdè yìí o Bọ́lá Ahmed Tinubu lórí ìpànìyàn tí ó wáyé ní ìpínlẹ̀ Plateau yìí, tí wọ́n sì sọ pé ó di dandan kí àwọn aṣòfin wa kí wọ́n ṣe ìwádìí tó tó lórí ọ̀rọ̀ yìí. Tinubu sọ fún àwọn ọba àti ìjọba ìbílẹ̀ láti fọwọ́sowọ́pọ̀ kí ìdàgbàsókè lè bá orílẹ̀-èdè yìí. Pásítọ̀ Ize Iyamu ti mọ Pásítọ̀ Ize Iyamu tóun náà díje pẹ̀lú Ọbaṣẹ́kì nínú ìdìbò ìpínlẹ̀ Edo tí ó kọjá lọ́lọ́. Wọ́n ní Pásítọ̀ Ize Iyamu ni wọ́n sọ pé òun náà ti darapọ̀ mọ́ àwọn tí wọ́n tún díje dupò gómìnà nínú ìdìbò tí ó ń bọ̀ ní ìpínlẹ̀ Edo ní ọdún tó ń bọ̀. Ìbànújẹ́ dorí àgbàkodò ní ìpínlẹ̀ Kánò bí ẹni tí ó jẹ́ agbẹnusọ fún ilé ìgbìmọ̀ aṣòfin nígbà kan rí ṣe dolóògbé ní ẹni ọdún 95. Lórí ẹ̀sùn ìbò rírà tí wọ́n fi kan ẹni tí ń ṣe olùdíje fún ipò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party nípínlẹ̀ Ògùn Adébútú Kẹ̀sìntìn Adébútú Ládì Adébútú tí ń ṣe ọmọ bàbá wa Adébútú Kẹ̀sìntìn. Wọ́n ní Adébútú ó ti lọ fira rẹ̀ hàn fún àwọn ọlọ́pàá ní iléeṣẹ́ àwọn ọlọ́pàá olú-iléeṣẹ́ àwọn ọlọ́pàá tí ó wà nípínlẹ̀ Ògùn lórí ọ̀rọ̀ náà wípé òun ò mọ̀ nǹkankan nípa ẹ̀sùn tẹ́ fi kàn wípé irọ́ ọkú ni wọ́n ń pa mọ́ àdá wípé irọ́ lásán bá ń sá ní ọ̀rọ̀ tẹ́ fi kàn òun. Inú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde fún tòní náà ni mo ti rí àkọlé ọ̀hún láàárọ̀ òní o. Inú ìwé ìròyìn Vanguard náà ni mo ṣì wà. Wọ́n ní kò sí ìfọ̀kànbalẹ̀, kò sí ìjọba àwarawa. Ganduje ló sọ bẹ́ẹ̀ fún àwọn adarí ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Benue. Lórí ọ̀rọ̀ ètò ààbò náà ni kí Ọlọ́run ṣàánú wa lórí ọ̀rọ̀ tí ó ní ṣe pẹ̀lú ohun tí ó ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta ní ìpínlẹ̀ Plateau. Wọ́n ní Shettima ó ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Plateau níbi tí ó ti fi ọwọ́ ìdánilójú rẹ̀ sọ̀yà wípé àníṣe ìjọba àpapọ̀ tó wà lóde lọ́wọ́lọ́wọ́ báyìí pé àwọn ti pinnu láti jẹ́ kí ìdájọ́ òdodo wáyé o lórí àwọn tí ó bá ṣapá kan jà mọ́ láwùjọ wa ò pàápàá jùlọ lórí pé kí aṣòdodo Shettima sọ̀rọ̀ yìí o nípínlẹ̀ Plateau. Nínú ìwé ìròyìn Nigerian Tribune ni mo ti rí ìròyìn ọ̀hún láàárọ̀ òní. Ìròyìn tèmi fi máa kásẹ̀ ìwé ìròyìn Vanguard òun ló sọ pé owó náírà tún ti já wálẹ̀ bí ó ṣe di 1,230 naira sí dọ́là kan. Ẹ jẹ́ wọnú ìwé ìròyìn The Punch tó jáde fún tàárọ̀ ìlọ níbẹ̀ náà ni mo tún ti rí àkọlé kan gbàgàdà níwájú ìwé ìròyìn ní ojú ewé ìwé ìròyìn iwájú ìwé ìròyìn The Punch tó jáde fún tòní o níbi tí wọ́n ti sọ pé ayédatiwa ti gba ìṣàkóso ìṣèjọba o nípínlẹ̀ Ondo tí wọ́n sì sọ pé Tinubu àwọn gómìnà níbi tí wọ́n ti ń sọ pé ikú tí ó mú akọni ọ̀hún ti ṣe gómìnà ìpínlẹ̀ Ondo ọ̀hún tẹ́lẹ̀ lọ pé ó jẹ́ tí ó bàyàn lọ́kàn jẹ́ lọ́pọ̀ o. Inú ìwé ìròyìn The Punch tó jáde fún tòní ni mo ti rí àkọlé ọ̀hún gbàgàdà láàárọ̀ òní o. Nínú ìwé ìròyìn Daily Trust àwọn agbébọn máa ń gbé ìgbésẹ̀ ṣáájú ìjọba ní ìpínlẹ̀ Plateau.
Sultan ti Sokoto òun ló sọ bẹ́ẹ̀. Ìwé ìròyìn The Punch náà lélẹ́yìí tún wà wọ́n níbi tí wọ́n ti sọ pé àjọ tó ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè yìí ò níbi tí wọ́n ti pa láṣẹ wípé ẹ̀yin olùdarí mẹ́rin gbòógì ní abẹ́ àjọ tí ó ń ṣe kò kárí ètò ìdìbò yìí ó ti tó àkókò ẹ wá máa lọ ẹ bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àti sọ pé ẹ mọ̀ fi iléeṣẹ́ yìí sílẹ̀ báyìí wọ́n ní kí wọ́n proceed on their retirement. Inú ìwé ìròyìn The Punch náà ni mo ti rí ìròyìn ọ̀hún láàárọ̀ òní. Ní ìpínlẹ̀ Edo, Obaseki gé owó ìṣúná tó wà fún Shuaib. Ẹni tí ń ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣojúṣòfin Galina Abba tí ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ẹlẹ́ẹ̀kẹjọ lórílẹ̀‐èdè yìí tí òun náà sílẹ̀ bora lánàá wọ́n ní wọ́n ti sin wọ́n ti sin lánàá òde ní ìpínlẹ̀ Kano. Wọ́n ti búra fún Ayédàtiwa gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ondo. Àwọn ìròyìn tó tún kó sọ́ra tí àkórí yẹn kó sọ́ra ló sọ wípé Ayédàtiwa ti wá kéde ìyànsípò àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ èyí tí wọ́n yóò jọ tukọ̀ ìṣàkóso rẹ̀. Tinubu, Buhari, Àtíkù pẹ̀lú àwọn yòókù wọ́n kẹ́dùn lórí ikú Akérédolú. Nínú ìwé ìròyìn The Punch tí ó tún jáde fótó ní náà ni màá ti mú ìròyìn eléyìí wọ́n ní ẹ̀ka ọkọ̀ ojú irin ní orílẹ̀-èdè wa Nàìjíríà wípé owó tí wọ́n ń pa wọlé ń bẹ̀ wípé kò tiẹ̀ tó owó tí wọ́n fi ń bọ́ bùkátà gbèsè wípé owó tí wọ́n fi ń bọ́ bùkátà gbèsè ń bẹ̀ wípé tabaniaka nínú ìdá ọgọ́rùn-ún ó ti tó ẹgbẹ̀rún kan ó lé igba nínú ìdá ọgọ́rùn-ún 1,200% ni wọ́n sọ pé owó ọ̀hún ni ó jẹ́ o. Nínú ìwé ìròyìn The Punch tó jáde fún tòní náà ni mo ti rí àkọlé ọ̀hún láàárọ̀ òní o. Ìwé ìròyìn Daily Trust náà ló sì ń sọ wípé bí báńkì àpapọ̀ ilẹ̀ wa ṣe ń fi ọwọ́ hẹ̀rẹ̀ mú àbájáde ìwádìí ó lè fa àìlágbẹ́kẹ̀lé nínú wọn àwọn ìkọ̀ọ̀kan ló sọ bẹ́ẹ̀. Inú ìwé ìròyìn The Punch tó jáde fún tòní náà ni mo ti rí àkọlé eléyìí o níbi tí Òbí ti ń sọ̀rọ̀ ẹ ti mọ Òbí Peter Obi nù níbi tí ó ti ń sọ̀rọ̀ pé èyí ni ohun tí ikú Akérédolú àti ikú Nàbá ohun tí ó kọ́ àwa olóṣèlú rèé o. Wọ́n kọ́ ìròyìn ọkún láǹfààní àti gbọ́ nínú ìwé ìròyìn The Punch tó jáde fún tòní. Àgbáríjọ àwọn ọmọ Nàìjíríà kan ni wọ́n ti ń béèrè fún ìrànlọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu lórí àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n wà lọ́gbà ẹ̀wọ̀n ní ìlú Abidjan. Nígbà tẹ́ ti wá gbọ́ àwọn kókó ọ̀hún nìkan ọ̀kan ìdèjì tán báyìí ìtókù náà ni ká bọ́ sí abala kẹtẹpẹ ṣùgbọ́n ká tó bọ́ sí abala ọ̀hún ẹ jẹ́ ká ṣe gàyà díẹ̀ káwa náà ṣẹ́ mímú à ń padà bọ̀. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntún àrèrè pàkó yí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV jígí alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòránpọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV jígí alára rédíò a máa retí yín o. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ.
káàbọ̀ padà láti òkè lọ́hùn. Inú ìwé ìròyìn Nigerian Tribune náà ni màá ti mú ìròyìn àkọ́kọ́ láàárọ̀ ní o ẹ̀yìn lábala láti máa kẹtẹpẹ rẹ̀ sí létí ní kọ̀ọ̀kan ìjèjì. Níbẹ̀ náà ni mo ti rí iwájú ìta gbangba ìwé ìròyìn Nigerian Tribune náà níbi tí wọ́n ti gbé fọ́tò ẹni tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Ondo tẹ́lẹ̀ torí pé ó ti di tẹ́lẹ̀ báyìí tí wọ́n gbé tí bàbá tí wọ́n ti ń sàlùtù tí wọ́n ń bẹ́rí nínú aṣọ àwọn àmọ̀tẹ́kùn níbi bẹ́ẹ̀ náà bí wọ́n ṣe ń bẹ́rí òun náà tún kọ déètì ọjọ́ tí bàbá yìí tí wọ́n dé ayé síbẹ̀ ti ṣe ọjọ́ 21 oṣù keje ọdún 1956 tí wọ́n sì dágbére fáyé ní ọjọ́ 17 oṣù kejìlá ọdún 2023 wọ́n ní èyí ni bí wọ́n ṣe bí gómìnà tẹ́lẹ̀ ọ̀hún bí wọ́n ṣe papòdà látàrí àìsàn kan tí wọ́n pè ní prostate cancer. Àgbẹ̀ Afẹ́nifẹ́re náà tún sọ̀rọ̀ nínú ìròyìn kan tí ó wà ńbẹ̀ níbi tí wọ́n ti sọ pé wọ́n ní àwọn ohun tí wọ́n ṣàfẹ́rí Akérédolú fún ni bí ó ṣe ní ẹ̀mí ìgboyà lórí àwọn tí ó bá ní ṣe pẹ̀lú ìdàgbàsókè orílẹ̀-èdè wa Nàìjíríà. Bákan náà ní Tinubu, Buhari, àwọn gómìnà Àtíkù àti àwọn lọ́balọ́ba Jimoh Ibrahim Ganduje àti àwọn míì ni wọ́n sọ pé wọ́n dáṣe ìdárò onítọ̀hún. Lápàsàlẹ̀ níwájú ewé ìwé ìròyìn ojú ewé ìwé ìròyìn ọ̀hún ni a ti rí ọ̀rọ̀ kan tí ẹni tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè yìí tí ó kọ níbi tí ó ti kọ́ lédè èbó tí àwa náà sì tú sí Yorùbá wípé wọ́n ní ó ti di dandan pé ó ti di dandan pé kí òun ṣe ohun kan tí ó nira ní pàtó nípa kíkọ orin arò fún Olúwarótìmí Ọdúnayọ̀ Akérédolú tí ń ṣe arákùnrin òun ẹni tí ó ṣe fi ọkàn tán alábàáṣepọ̀ mi nínú òṣèlú àti gómìnà ìpínlẹ̀ Ondo. Ó ní nínú àsìkò tí àdójúkọ wà lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí àwọn ìránṣẹ́ òkùnkùn tí wọ́n nà yẹ́ káàkiri ní tìbútòrò orílẹ̀‐èdè yìí, ó ní Rótìmí ni ó ń ké tantantan nígbà náà nínú aginjù nígbà náà tí ó sì ń pe àkíyèsí wa lórílẹ̀‐èdè yìí sí pàtàkì ká ṣe àtúpalẹ̀ ètò ààbò wa lórílẹ̀‐èdè yìí kí a bá lè láǹfààní àti lè sùn forílé òṣùká lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ó ní àìsinmi rẹ̀ ọ̀hún ló wá ṣe okùnfà ìdásílẹ̀ àwọn ọlọ́pàá ìbílẹ̀ ní apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀‐èdè yìí. Ó ní sùnre Olúwarótìmí Akérédolú. Ní ìta gbangba ìwé ìròyìn Nigerian Tribune ni mo ti rí ìròyìn ọ̀hún láàárọ̀ òní o. Inú ìwé ìròyìn Vanguard òun lèmi ti fẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀. Ìròyìn àkọ́kọ́ tí wọ́n máa mú wá òun ló sọ wípé ikú gbẹ̀mí ènìyàn 95 tí ẹgbẹ̀lẹ́gbẹ̀ ilé sì jóná ní ìpínlẹ̀ Plateau. Ènìyàn 112 ni wọ́n pàdánù ẹ̀mí wọn ní ìjọba ìbílẹ̀ Bokos, 19 ní ìjọba ìbílẹ̀ Mangu, 27 ní ìjọba ìbílẹ̀ Bakinlade tí ilé tó lé ní ẹgbẹ̀rún sì jó kanlẹ̀ ní Bokos. Ẹgbẹ́ People Democratic Party ìyẹn PDP bu ẹnu àtẹ́ lu ìkọlù àwọn agbésùmọ̀mí tó wáyé ní Plateau ní àwọn ìjọba ìbílẹ̀ 3. Ẹgbẹ́ náà tẹ̀síwájú pé ìṣekúpani àwọn aláìṣẹ̀ ọ̀hún ló dá omi tútù sí àwọn lọ́kàn. Sultan ti ìlú Sokoto Alhaji Sa'ad Abubakar ti wá ní kí àwọn ìjọba ní gbogbo ìpele ṣe ojúṣe tó yẹ láti ọ̀dọ̀ wọn sí ọ̀dọ̀ ará ìlú nípa dídáàbòbò ẹ̀mí àti dúkìá wọn kí wọ́n lè ní ìgbàgbọ́ nínú wọn. Bákan náà ni igbákejì ààrẹ Kashim Shettima ti mú dá àwọn tí orí kó yọ nínú ìṣẹ̀lẹ̀ náà lójú pé ìjọba àpapọ̀ kò ní jẹ́ kí ìṣẹ̀lẹ̀ náà kàn lọ bẹ́ẹ̀ pé gbogbo àwọn tó lọ́wọ́ níbẹ̀ ni ìjọba yóò fi ṣìkún òfin ni yóò fi mú. Ìwé ìròyìn yẹn òun ló wà ní ojú ìwé ìròyìn Vanguard. Inú ìwé ìròyìn Nigerian Tribune náà ni èmi náà kúkú ṣì wà báyìí o níbi tí mo ti rí ìròyìn kan bẹ̀ tó ní ṣe pẹ̀lú ìtì Funmilayo kàtọ́ yìí náà ni o níbi tí wọ́n ti sọ pé ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ní wọ́n ti bu ẹnu àtẹ́ lu ààrẹ wa lórílẹ̀‐èdè yìí o lórí ìpànìyàn tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Plateau tí wọ́n sì sọ pé àwọn ń pè fún pé kí àwọn aṣòfin lọ́nà tí àwọn aṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà pé kí wọ́n ṣe ìwádìí lórí ọ̀rọ̀ ọ̀hún o. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ni wọ́n ti gbé pẹ́rẹ́gì kaná pẹ̀lú ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu lórí ìkọlù kan tí ó wáyé láìpẹ́ yìí o ní agbègbè Bokos àti Bakinlade ní ìpínlẹ̀ Plateau tí wọ́n sì di ẹ̀bi ìkọlù náà lórí ìwà ìbìkítà ìṣèjọba Ahmed Tinubu lórí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè yìí. Nínú àtẹ̀jáde kan tí wọ́n ti ń bu ẹnu àtẹ́ lu ìkọlù náà lọ́jọ́rú ọ̀sẹ̀ yìí
ẹgbẹ́ òṣèlú alátakò náà sọ wípé irú ìwà ìbìkítà yìí tí wọ́n fi àyè gba àwọn agbésùnmọ̀mí àti àwọn agbébọn kí wọ́n sì ní àǹfààní láti gba ẹ̀mí àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí ó tó 5,000 láti àsìkò tí ààrẹ Tinubu ti tẹ́wọ́ gba ìṣàkóso ìjọba ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023. Bákan náà ni ẹgbẹ́ òṣèlú People's Democratic Party tún fi àìbínú wọn hàn sí ìṣẹ̀lẹ̀ ìpani nípakúpa tí àwọn agbésùnmọ̀mí tún ti pa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọn kò mọwọ́ mẹsẹ̀ bí 100 níbi ìkọlù kan tí ó wáyé ní àwọn agbègbè Ògùn ní alẹ́ àìsùn ọjọ́ Kérésìmesì ní ìpínlẹ̀ Pelu. Inú ìwé ìròyìn Nigerian Tribune ni mo ti fa ìròyìn yìí jáde. Nínú ìwé ìròyìn Vanguard náà ni mo ṣe wà. Tinubu sọ fún àwọn ọba àti àwọn ìjọba ìbílẹ̀ láti fọwọ́sowọ́pọ̀ kí ìdàgbàsókè lè dé bá orílẹ̀-èdè yìí. Ààrẹ Bọ́lá Tinubu ló ti pè fún àjọṣepọ̀ tó lóòrìn láàrin ìjọba àpapọ̀, ìjọba ìbílẹ̀ àti àwọn ọba aláyé láti jùmọ̀ tán ìdàgbàsókè kárí orílẹ̀-èdè yìí. Tinubu ló sọ èyí di mímọ̀ níbi àpèjẹ kan tí wọ́n fi bu ọlá fún láti ọwọ́ ìjọba àti àwọn ènìyàn ìpínlẹ̀ Èkó ní àná. Ó ní ìfọwọ́sowọ́pọ̀ ìjọba ìbílẹ̀ àti àwọn ọba ni yóò mú ìdàgbàsókè tó tọ́ pẹ̀lú ètò ọrọ̀ ajé tó dára wá fún àwọn ènìyàn ẹsẹ̀ kòkó. Gẹ́gẹ́ bí Tinubu ṣe sọ, àwọn ìjọba ìbílẹ̀ lè mú oríṣiríṣi ìdàgbàsókè bá àwọn ènìyàn nípa fífòpin sí ìṣẹ́ òun òṣì, pípèsè ètò ẹ̀kọ́ tó múnádóko àti ṣíṣe àgbékalẹ̀ ilé ìwòsàn fún àwọn ènìyàn. Ààrẹ jẹ́jẹ́ pé òun yóò ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ilé ìgbìmọ̀ aṣòfin láti rí i pé wọ́n fún àwọn ọba aládé ní iṣẹ́ gbòógì láti máa ṣe nínú ìlú kí àwọn ìjọba ìbílẹ̀ náà sì gba òmìnira wọn. Ààrẹ Tinubu wá sọ pé ìjọba àpapọ̀ yóò rí wípé gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n jẹ mùdùnmúdùn ìjọba àwarawa láìsí ti ẹ̀yà tàbí ẹ̀sìn níbẹ̀. Ẹ lọ ka ìròyìn yẹn sí lẹ́kùnrẹ́rẹ́ nínú ìwé ìròyìn Vanguard. Inú ìwé ìròyìn Nigerian Tribune náà ni èmi náà kúkú ṣì wà báyìí. Níbẹ̀ náà ni mo ti rí ìròyìn kan níbi tí wọ́n ti sọ pé pásítọ̀ Ize Iyamu àwọn náà ti darapọ̀ mọ́ àwọn tí wọ́n mọ̀ díje dupò gómìnà nínú ìdìbò tí ó wáyé nípínlẹ̀ Edo. Wọ́n ní ṣe ní ìpéjọpọ̀ náà dàbí ayẹyẹ ńlá kan ní ọ́fíìsì ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tó wà nílùú Benin lọ́jọ́rú ọ̀sẹ̀ yìí o. Bí pásítọ̀ Ize Iyamu ṣe kéde èròǹgbà rẹ̀ láti díje dupò gómìnà ní ìpínlẹ̀ náà nínú ìdìbò gómìnà tó ń kanlẹ̀kùn ní ọdún 2024 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú All Progressives Congress nígbà tí ó ń bá àwọn olóyè ẹgbẹ́ sọ̀rọ̀ àti àwọn èrò tó pépé ti mú níbi àpéjọpọ̀ ọ̀hún. Ize Iyamu ní òun ní olùdíje tí ó kúnjú òṣùwọ̀n nínú ìdìbò gómìnà náà tó ń bọ̀ lọ́nà látàrí àwọn àṣìsílẹ̀ lórí iṣẹ́ ìdàgbàsókè àti bí òun tún ṣe jẹ́ gbajúmọ̀ ní ìpínlẹ̀ náà. Ó wá gba ẹgbẹ́ òṣèlú All Progressives Congress nímọ̀ràn láti ṣe àmúlẹ̀ olùdíje tí ó kúnjú òṣùwọ̀n jùlọ nínú ìdìbò gómìnà náà tí yóò wáyé nínú oṣù kẹsàn-án ọdún 2024. Ó ní ẹgbẹ́ òṣèlú APC kò lè máa tẹ̀síwájú láti máa jẹ́ ẹgbẹ́ alátakò nìkan. Ó ní ìdìbò náà jẹ́ èyí tí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress gbọ́dọ̀ ti jáwé olúborí ni o. Nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde fún tòní ni mo ti rí ìròyìn ọ̀hún láàárọ̀ ní o. Kókó ìròyìn tó tún jẹyọ nínú ìwé Vanguard tó kù òun ni mo fẹ́ mẹ́nubà. Wọ́n ní ìbànújẹ́ dorí àgbàkodò ní ìpínlẹ̀ Kano bí ẹni tó jẹ́ agbẹnusọ fún ilé ìgbìmọ̀ aṣòfin nígbà kan rí ṣe dolóògbé ní ẹni ọdún 45. Kò sí ìfọkànbalẹ̀, kò sí ìjọba àwarawa. Ganduje ló sọ bẹ́ẹ̀ fún àwọn adarí ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Benue. Owó náírà tún ti já wálẹ̀ bí ó ṣe di 1,230 naira sí dọ́là kan. Ọlọ́run ṣàánú wa náà. Àwọn ìròyìn sì kù lọ́dọ̀ tó ń bí o jẹ́sáré rọ́ọ̀ṣì gbogbo ẹ̀ bí àṣà ilé ìgbò. Wọ́n ní lórí ẹ̀sùn òǹràbò lọ́jọ́ ìdìbò tí wọ́n fi kan ẹni tí ń ṣe olùdíje sí ipò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Ògùn Ládi Adébútú. Wọ́n ní ó ti lọ fojú hàn ní olú-iléeṣẹ́ àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ògùn wípé gbogbo ẹ̀sùn tẹ́ fi kàn mí wípé irọ́ ló ń jà lọ́wọ́ pé kán má fi èrí obì kán má fi rí èrí igi kán má fi yí obì òun lára o. Bákan náà ni ìròyìn kan náà tún wà níbi tí wọ́n ti sọ pé Shettima ó ṣàbẹ̀wò sí ìpínlẹ̀ Plateau níbi tí ó ti sọ pé ohun tí ó mú mọ́ láyà ìjọba ni o
wípé kí àwọn rí pé ìdájọ́ òdodo ó wáyé lórí ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Plateau. Níbẹ̀ náà ni àwọn ìròyìn kan náà tún wà níbi tí wọ́n ti sọ pé àsìkò ti tó tí ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Kristi ní apá àríwá ni wọ́n sọ̀rọ̀ pé àsìkò ti tó pé kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí pé kí wọ́n gbé ìgbésẹ̀ kan gbòógì lórí àwọn ọ̀bàyéjẹ́ tí wọ́n kàn ń pa àwọn èèyàn nípakúpa ní orílẹ̀-èdè yìí o. Arewa Consultative Forum náà àwọn náà tún sọ fún ìjọba àpapọ̀ pé ẹ kéde o pé nǹkan ò fararọ lórí ètò ààbò lórílẹ̀-èdè yìí pé kí wọ́n declare state of emergency o. Orílẹ̀-èdè Amẹ́ríkà náà tún sọ̀rọ̀ pé àwọn tí a jẹ ìwà ìbàjẹ́ ọ̀hún bá ṣe mọ́ lórí o pé kí wọ́n fi mú wọn kó ata òfin o. Nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde fún tòní náà ni mo ti rí ìròyìn eléyìí láàárọ̀ òní o. bí mo tún ṣe sáré tún pilẹ̀ lórí ìyẹn ẹ jẹ́ n bọ́ sínú ìwé ìròyìn The Punch láti ọ̀dọ̀ tèmi ń bí o. Níbẹ̀ náà ni mo ti rí àkọlé kan gbàgàdà náà ń bẹ̀ o níbi tí wọ́n ti sọ pé àjọ tó ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè yìí Independent National Electoral Commission níbi tí wọ́n ti sọ pé wọ́n pàṣẹ wò fún àwọn tí wọ́n jẹ́ adarí mẹ́rin kan gbòógì nínú àjọ wípé kí wọ́n bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àti lọ fẹ̀yìntì nílé wọn o. Àjọ tó ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè yìí Independent National Electoral Commission ni ó ti pa á láṣẹ o fún mẹ́rin nínú àwọn adarí nínú àjọ náà láti gùnlé ìgbésẹ̀ ìfẹ̀yìntì kó wa wọn. Àṣẹ náà ni wọ́n ní ó jẹyọ látàrí ìlànà lọ́dún mẹ́jọ tí àwọn adarí náà máa ń lò níléeṣẹ́ ìjọba. Àtẹ̀jáde náà èyí tí ẹni tí ń ṣe alákòóso ní ẹ̀ka náà ti ṣe alága ìkéde àti ìlà àwọn olùdìbò lọ́yẹ̀ nínú àjọ náà ọ̀gbẹ́ni Sam Olúmẹ̀kùn tí ó sọ lọ́jọ́rú ọ̀sẹ̀ yìí. Alákòóso náà kò kéde orúkọ àwọn adarí náà tí ọ̀rọ̀ kàn ṣùgbọ́n ó sọ pé méjì nínú wọn ni wọ́n ṣiṣẹ́ bí adarí ní àwọn ẹ̀ka kan nínú àjọ náà ní olú iléeṣẹ́ àjọ náà tí ó wà nílùú Àbújá. Ó tún ní àwọn méjì yòókù jẹ́ akọ̀wé àkóso láwọn ìpínlẹ̀. Ó wá ní ìgbésẹ̀ náà pé ó yọ àwọn tí wọ́n wà ní ẹ̀ka ètò ìlera nínú àjọ náà sílẹ̀ o. Nínú ìwé ìròyìn The Punch tó jáde fún tòní náà ni mo ti rí àkọlé ọ̀hún láàárọ̀ òní. Ìwé ìròyìn Daily Trust òun lèmi fẹ́ máa bọ́ sí báyìí. Àwọn agbébọn máa ń gbé ìgbésẹ̀ ṣáájú ìjọba ní ìpínlẹ̀ Plateau. Sultan ti Sokoto Alhaji Sa'ad Abubakar kẹta ti bu ẹnu àtẹ́ lù bí àwọn agbébọn ṣe gbẹ̀mí àwọn ènìyàn kan ní ìpínlẹ̀ Plateau. Ó wá rọ àwọn àjọ aláàbò láti túbọ̀ gbójú àágan sí àwọn agbébọn wọ̀nyí pẹ̀lú àwọn tí wọ́n ń hùwà ìbàjẹ́ mìíràn. Sultan sọ èyí di mímọ̀ ní ọjọ́rú níbi ìdánilẹ́kọ̀ọ́ kan èyí tí National Islamic Vocation Course tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ èyí tí wọ́n pe àkórí rẹ̀ ní ipò mùsùlùmí nínú òṣèlú àti ètò ọrọ̀ ajé tí ó wáyé ní pápá ìṣeré Abubakar Tafawa Balewa ní ìpínlẹ̀ Bauchi. Sultan ní òun bu ẹnu àtẹ́ lu àwọn ìkọlù báyìí ni. Ó ní kí ni nǹkan tí ó ń tẹ̀lé ẹnu àtẹ́ tí à ń bùlù mọ́. Ó ní àwọn elétò ààbò yẹ kí wọ́n dáàbò bo àwọn ènìyàn àti dúkìá wọn ni. Ó ní kí ló dé tí irú ìṣẹ̀lẹ̀ báyìí wá ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbà. Ó tẹ̀síwájú ní ìṣẹ̀lẹ̀ tí túndúnbírín kò tí ì kúrò lára àwọn kí ti Plateau tó tún wá ṣẹlẹ̀. Ó wá ní èyí kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn. Ẹnìkan kò gbìmọ̀ láti sọ̀rọ̀ nípa mùsùlùmí tàbí kìrìsìtẹ́nì ṣùgbọ́n ọ̀rọ̀ nípa adarí ni. Ó ní òun ti sọ ní ọ̀pọ̀ ìgbà kí àwọn adarí wa jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè yìí ní ìgbàgbọ́ nínú wọn. Nínú ìwé ìròyìn Daily Trust òun ni Sultan ti Sokoto ti sọ gbogbo ọ̀rọ̀ wọ̀nyí ẹ̀ka síwájú sí i ní ojú ìwé náà. Nínú ìwé ìròyìn The Punch náà ni mo tún ti rí àkọlé eléyìí o. Níbẹ̀ náà ni Peter Obi ti ń sọ̀rọ̀ wípé èyí ni ohun tí ikú Akérèdọ́lù àti ikú Nàbà tí ó kọ́ àwa olóṣèlú. Olùdíje sí ipò ààrẹ nínú ìdìbò tí a dì kọjá lórílẹ̀-èdè yìí lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour Party ọ̀gbẹ́ni Peter Obi ni ó ti sọ pé ikú àwọn èèkàn kùgbó olóṣèlú méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lórílẹ̀-èdè yìí tí ó wáyé lọ́jọ́rú ọ̀sẹ̀ yìí ti kọ́ àwọn olóṣèlú tí wọ́n di ipò òṣèlú lọ́wọ́lọ́wọ́ báyìí wípé ó ṣe pàtàkì o kí wọ́n rí dájú wípé wọ́n ṣe dáadáa lórípò. Ìwé ìròyìn Punch gbé ìròyìn náà wípé gómìnà Akérèdọ́lù sọ àwà sílẹ̀ lọ́jọ́rú ọ̀sẹ̀ yìí lẹ́ni ọdún 67.
bákan náà ni ìwé ìròyìn Punch tún kéde ikú abẹnugan nígbà kan rí fún ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lórílẹ̀‐èdè yìí ẹni tí wọ́n bí ní ọjọ́ 27 oṣù September ọdún 1958 títún ṣe abẹnugan ẹlẹ́ẹ̀kẹjọ nílé ìgbìmọ̀ aṣòfin ẹni tí òun náà kú sílùú Àbújá lọ́jọ́rú ọ̀sẹ̀ yìí o tí ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí ẹ̀ sì sọ pé ó gbẹ̀mímì látàrí àìsàn kan tí ó ti ń bá fínra láti ọjọ́ tó ti pẹ́ wá nígbà tí ó ń fi èrò rẹ̀ hàn lórí ikú àwọn èèkàn náà lójú òpó X Peter Obi ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Anambra tẹ́lẹ̀ sọ wípé ikú àwọn méjèèjì yìí ṣe àfihàn wípé asán bánsá ní ilé ayé yìí jẹ́ pé kò sí ń dá wáyé o kò sì sí èyí tí a mú padà inú ìròyìn The Punch tó jáde fún tòní náà ni mo ti rí ìròyìn ọ̀hún láàárọ̀ òní o. Daily Trust náà ni mo ṣe wà wọ́n ní ìpínlẹ̀ Edo Obaseki gé owó ìṣúná tó wà fún ọ́fíìsì Shuaibu gómìnà Obaseki ni ó ti mú àdínkù bá owó tó peyamọ fún níná ní ọ́fíìsì igbákejì rẹ̀ Philip Shuaibu ni ó mú àdínkù bá owó tí wọ́n peyamọ fún ọ́fíìsì igbákejì rẹ̀ Philip Shuaibu kù nínú ètò ìṣúná fún ọdún 2024 bí ìròyìn tó jáde 345 million naira ni owó tí wọ́n yà sọ́tọ̀ fún ọ́fíìsì igbákejì gómìnà nínú ètò ìṣúná 2024 dípò 1.5 billion tí wọ́n fún ọ́fíìsì ọ̀hún ní 2023 bí a kò bá gbàgbé igbákejì gómìnà sísọ lójú ọ̀rọ̀ kan lọ́sẹ̀ tó kọjá pé owó tó yẹ kó wọ ọ́fíìsì òun ni ó ti dúró láti bí oṣù 6 sẹ́yìn ó ní gómìnà ó ní gbọ́nmi sí omi òtó tó wà láàrin òun àti gómìnà ó ní èyí ni ó fà á láti bí oṣù 6 tí wọn kò san owó sí ọ́fíìsì òun mọ́ ó ní gbogbo ohun tí òun ń ṣe jẹ́ àtìlẹ́yìn láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ àti àwọn afẹ́nifẹ́re òun ìròyìn tó jáde láti ilé ìgbìmọ̀ aṣòfin sọ wípé àdínkù tó dé bá owó ìṣúná igbákejì gómìnà ní í ṣe pẹ̀lú èròǹgbà rẹ̀ láti dupò gómìnà nínú ètò ìdìbò tó ń bọ̀ ní 2024 nítorí àwọn tó wà láàrin aáwọ̀ tó wà láàrin gómìnà àti igbákejì rẹ̀ àwọn ènìyàn ìpínlẹ̀ Edo ti wá ń sọ pé àwọn fẹ́ nǹkan tuntun tó dáa tó sì yàtọ̀ nínú ètò ìṣèjọba wọn. inú ìròyìn The Punch náà ni ẹjẹ sáré kó gbogbo ẹ̀ pọ̀ ṣé ìròyìn títọ́ lọ́dọ̀ tí ń bẹ̀ wọ́n. ẹgbẹ́ kọ́tọ̀ jẹ́ kí ìgbà wá padà. ẹjẹ sáré kó gbogbo ẹ̀ àwọn kókó lójú ewé ìwé ìròyìn The Punch kókó kan gbàgàdà tó wà ń bẹ̀ náà ni pé ayédatiwa o pé ó ti tẹ́wọ́ gba ìṣàkóso gómìnà nípínlẹ̀ Ondo báyìí o wọ́n sì sọ pé Tinubu àwọn gómìnà àti àwọn gómìnà wọ́n sì sọ pé àdánù ńlá níkú Akérédolú ni ó jẹ́ o wọ́n ní ayédatiwa ó ti wá ṣe ó ti ka àwọn àṣeyọrí gómìnà tẹ́lẹ̀ náà wọ́n sì sọ̀rọ̀ kan náà ń bẹ̀ wípé ẹni tí ń ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà tẹ́lẹ̀ náà àràgbáyé náà ń pókọ rẹ̀ wọ́n ní ó ti kọ̀wé fipò sílẹ̀ o àwọn òṣìṣẹ́ náà ni wọ́n sọ pé wọ́n ń ṣèdárò gómìnà náà lọ́wọ́ ní ìpínlẹ̀ Ondo ẹni tí ń ṣe Akérédolú náà ni wọ́n tún ti ṣàpèjúwe o ẹni tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè yìí ló ṣàpèjúwe o pé ẹni tí ó jẹ́ jagunjagun tòótọ́ ni Akérédolú ọ̀hún o bákan náà ni ìjọba ìpínlẹ̀ Ondo ni wọ́n ti kéde ọjọ́ 3 o kí wọ́n fi dárò gómìnà náà nípínlẹ̀ Ondo o ẹjẹ tún sáré mú eléyìí mọ́ wọ́n ní ẹni tí ṣe abẹnugan ẹlẹ́ẹ̀kẹjọ ilé ìgbìmọ̀ aṣòfin ẹlẹ́ẹ̀kẹjọ nàábà ni wọ́n sọ pé tí ó kú lánàá ni wọ́n sọ pé wọ́n ti gbé wọ káàlẹ̀ sùn wọ́n sì sọ pé ààrẹ àti àwọn míì náà wọ́n ṣe ìdárò rẹ̀ lẹ́ka ọkọ̀ ojú irin ní orílẹ̀-èdè yìí náà ni wọ́n sọ pé owó tí wọ́n fi ń bọ́ bùkátà gbèsè tí wọ́n jẹ ní ẹ̀ka náà ni wọ́n sọ pé ó ti ju owó tí wọ́n ń pa wọlé lọ ní ìlọ́po bíi 1,200% ìyẹn ẹgbẹ̀rún kan lé igba nínú ọgọ́rùn-ún wọn ni wọ́n sọ pé kíní ọ̀hún ni ó fi ju owó tí wọ́n ń pa wọlé lọ ní ẹ̀ka ọ̀hún kò jẹ́ bí ó ti jẹ́ ní abala bíi lọ́dọ̀ tèmi. wọ́n jẹ́ kí mi sáré parí àwọn kókó kéékèèké tó fara lójú ìwé ìròyìn Daily Trust wọ́n ní wọ́n ti búra fún Ayédatiwa gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ondo ó ti kéde ìyànsípò àwọn alábàáṣiṣẹ́ tí wọn yóò jọ tukọ̀ ìṣàkóso rẹ̀ Tinubu Buhari Àtíkù pẹ̀lú àwọn yòókù bá wọn kẹ́dùn lórí ikú Akérédolú
bí báńkì àpapọ̀ ilẹ̀ wa ṣe ń fi ọwọ́ hẹ́rẹ́hẹ́rẹ́ mú àbájáde ìwádìí lè fa àìlágbẹ́kẹ̀lé nínú wọn. Àwọn ìkọ̀ọ̀kan ló sọ bẹ́ẹ̀. Àgbáríjọ àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà kan ni wọ́n ti ń béèrè fún ìrànlọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu lórí àwọn ọmọ orílẹ̀-èdè yìí tán wà lọ́gbà ẹ̀wọ̀n ní ilẹ̀ Abidjan. Kò ní jù báyìí lọ nínú kókó ìwé ìròyìn ní abala ti tọ̀dọ̀ mi níbí fún tòní ọ̀dọ̀ tí ẹ ń bọ̀. Lẹ́yìn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ṣe náà ni ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn náà tí ẹ ṣalátìlẹ́yìn wa torí pé táwa bá kàn ń kà tẹ́ ẹ̀ bá wa wò kí ni ó jẹ́ ìwúrí tiwa. Ẹ̀yin náà wá láǹfààní láti sọ fún àwọn èèyàn míì wípé àwọn náà láǹfààní àti darapọ̀ mọ́ wa níkànnì yìí pé gbogbo àwọn ètò wa pátápátá ẹ mọ̀ wò ń lọ ìyàlá yòó náà ni o. Ẹ̀yin ṣáà ti lọ sórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ YouTube ní Facebook ní Twitter ní TikTok ní ẹ̀yin ṣáà ti tẹ̀ sí Jígí Alára TV. Gbogbo àwọn ètò wa pátápátá náà ni ẹ ní àǹfààní àti rí ní kọ̀ọ̀kan ìjèjì àmì disappointing yín. Olúwaṣeun ló kọ tèmi ò ní jẹ́ wọn dágbére labalábí ó dìgbà. Funmilayo Adesewo ní orúkọ mi káfíńrì pàdé o. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtótó aréde pàkó yí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn kẹ́yìn náà lè di ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára e-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò a máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV. Láti Prison 24 TV àtúngbé tuntun dé. Èrò aráyé lónìí. Bọ́ọ̀lù báyọ̀ lókè àgàbàrí àtúngbé o. Èrò aráyé lónìí. Àwọn ìròyìn lóríṣiríṣi láti inú ìwé ìròyìn. Èrò aráyé lónìí. Làwọn ará ìlú ń sọ ìròyìn sí oríṣiríṣi. Èrò aráyé lónìí. Àwọn ìròyìn lóríṣiríṣi káàkiri àgbáyé. Èrò aráyé lónìí. Ó tún ti yá o kájọ gbádùn ètò yẹn ó yá. Èrò aráyé lónìí. 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 Ṣé wọ́n ń gbọ́ ṣọ́ńtẹ́tì? Àwọn tí ọ̀rọ̀ kan ń ṣọ́ńtẹ́tì. Ṣé wọ́n ń gbọ́ òun ṣọ́ńgbọ́ṣá? Àwọn aláṣẹ orílẹ̀-èdè wa ṣọ́ńgbọ́ṣá. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ táwọn ní pápá ṣòro ọ̀rọ̀ yìí já sí. Ibi tó bá tábà o, ó yẹ ká lè tún bẹ̀ ṣe. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ táwọn ní pápá ṣòro ọ̀rọ̀ yìí já sí. Ibi tó bá tábà o, ó yẹ ká lè tún bẹ̀ ṣe. Àwọn adarí wa, àwọn olóṣèlú wa, ó yẹ kí gbogbo wọn lè gbọ́, kí wọ́n lè ṣàtúnṣe. Kọjọ́ ọ̀la dára, kí Nàìjíríà kó lè dára. Àwọn ìran tó ń bọ̀ lẹ́yìn, kí wọ́n lè ṣàdúrà fún wa. Àṣà tó gorí ọ̀pẹ̀rẹ̀ lè téńté.
ojú tó lé ojú tó kò káyé, ojú tó kọ. ìròyìn jákèjádò àgbáyé lórí ẹ̀rọ ará ìlú mi. Àṣà tó ń gorí ọ̀pẹ rẹ̀ létí. Àṣà tó ń gorí ọ̀pẹ rẹ̀ létí. Ojú tó lé ojú tó kò káyé, ojú tó lé ojú tó kọ. ìròyìn jákèjádò àgbáyé lórí ẹ̀rọ ará ìlú mi. Láti Prison 24 TV àtúngbẹ́ tuntun dé. Ẹ̀rọ ará ìlú mi. Bọ́ọ̀rùn bá yọ lókè àkàbàrí ẹ̀gbọ́n o.